A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Níbi ìtẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu lónìí ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ni adájọ́ Binta Nyako ti sọ lédè Gẹ̀ẹ́sì wípé òun fẹ́ rìkíùsì ara òun. Rìkíùsì gẹ́gẹ́ bí atúmọ̀ òfin ṣe túmọ̀ rẹ̀ túmọ̀ sí adájọ́ gbà láti yẹra kúrò nídìí ẹjọ́ tó ń lọ lọ́wọ́ látàrí èdè àìyedè, fàákájà tàbí àwáwí mìíràn tí ó ní í ṣe pẹ̀lú afẹ̀sùnkàn. Ìgbésẹ̀ Nyako yìí wáyé lẹ́yìn tí Kanu béèrè fún adájọ́ láti yẹra látàrí bí ó ṣe kọ̀ àti tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ tó ga jùlọ. Kanu ní ìjọba àpapọ̀ ń bá ṣe ẹjọ́ lórí ẹ̀sùn oníkókó méje tí ó dá lórí ìwà dàlúrú terrorism. Kanu ṣàlàyé wípé òun kò ní ìgbẹ́kẹ̀lé nínú ilé-ẹjọ́ kí adájọ́ yàgò kúrò nídìí ẹjọ́ rẹ̀. Ni adájọ́ Nyako bá fèsì wípé inú òun á dùn láti ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀. Ó ní òun yóò fi ìwé ẹ̀sùn Kanu ránṣẹ́ padà sí adájọ́ àgbà kí ó pín in lọ ibòmíràn. Bẹ́ẹ̀ ni Kanu ń pàṣẹ fún agbẹjọ́rò rẹ̀ Aloy Ejimakor kí ó lọ jókòó bí ìyẹn ṣe ń gbìyànjú àti pàrọwà fún ilé-ẹjọ́ wípé kí wọ́n sún ìgbẹ́jọ́ síwájú pẹ̀lú àwáwí wípé wọn kò fún oníbàárà rẹ̀ ní àǹfààní àti palẹ̀mọ́ fún àwíjàre. Kanu pariwo mọ́ agbẹjọ́rò wípé jókòó, jókòó, mo ní kó jókòó, olúwa mi, èmi kò ní ìgbàgbọ́ ní ilé-ẹjọ́ yìí mọ́. Jọ̀wọ́ fi ẹjọ́ ọ̀hún sílẹ̀ nítorí kò tẹ̀lé ìdájọ́ ilé-ẹjọ́ gíga. Kanu ní ó yé òun bí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS bá kọ ìdájọ́ ilé-ẹjọ́, èwo tún ni ti ilé-ẹjọ́ tó tún kọ ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ. Kí adájọ́ jọ̀wọ́ ẹ̀sùn. Agbẹjọ́rò tí ó jẹ́ àgbà amòfin Adégbóyèga Arúmọ́lọ̀ tiẹ̀ ń gbìyànjú àti rọ adájọ́ kí ó tẹ̀síwájú pẹ̀lú ìgbẹ́jọ́, ṣùgbọ́n Nyako dá a lóhùn wípé wọ́n ti ní kí òun jọ̀wọ́ ẹ̀sùn. Fún ìdí èyí, òun ti jọ̀wọ́ ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA tún ti ṣe àrígbámú ọ̀gbẹ́ni oníṣòwò ẹni ọdún méjìdínláàádọ́ta Christian Ogbuji. Ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2023 ni wọ́n kọ́kọ́ mú Ogbuji ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe ìlú Àbújá bí ó ti dé láti orílẹ̀-èdè Uganda nípasẹ̀ Addis Ababa pẹ̀lú ọkọ̀ Ethiopia Airlines lórí ẹ̀sùn wípé ó gbé ìdí 73 egbògi olóró kokéènì mì. Lẹ́yìn èyí ni wọ́n fi ojú rẹ̀ bá ilé-ẹjọ́ ní Àbújá kí adájọ́ Mobọ́lájí Ọlájùwọ̀n tó rán an lọ ẹ̀wọ̀n ọdún 2 tàbí kí ó san owó ìtanràn mílíọ̀nù 3 náírà. Àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ní Ogbuji san owó yìí ní ìgbà náà. Bákan náà ni ìjọba gbẹ́sẹ̀ lé gbogbo egbògi olóró tí wọ́n rí gbà ní ọwọ́ rẹ̀ pẹ̀lú ìwé ìrìnnà, owó $14 àti ẹgbẹ̀rún 9 sílè owó Uganda ni wọ́n bá ní àpò rẹ̀ lákòókò tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un. Ṣùgbọ́n lẹ́yìn oṣù 16 ni wọ́n tún fi ọwọ́ ṣìkún òfin mú Ogbuji padà ní ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún 2024 pẹ̀lú egbògi olóró kokéènì tí iye rẹ̀ wọ $4.6 billion ní pápákọ̀ òfurufú Muritala Muhammed Ìkẹjà, ìpínlẹ̀ Èkó. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé lẹ́yìn tí wọ́n ti tú ẹrù Ogbuji ní pápákọ̀ tí wọn kò rí nǹkan kan ni ó dọ́gbọ́n padà lọ gbé báàgì àpamọ́ ẹ̀yìn tí ó tọ́jú pamọ́ sí ẹ̀gbẹ́ kan sí inú báàgì. Bí ó ṣe fẹ́ bọ́ síta ni òṣìṣẹ́ àjọ NDLEA tí ó ti wà lójúlalákàn fi ń ṣọ́rí dá a dúró tí wọ́n fi tú báàgì rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Nígbà náà ni wọ́n tó wá rí ọ̀pọ̀lọpọ̀ ìdí kokéènì tí ó ti yà tí ó dì sínú àpò ẹ̀yìn tí ó fi pamọ́ sínú báàgì rẹ̀. 817 ní àpapọ̀ ìdí kokéènì tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn afurasí oníṣòwò egbògi olóró bí wọ́n ṣe ń padà bọ̀ láti Addis Ababa. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni Ogbuji ti jẹ́wọ́ wípé òun mọ̀ọ́mọ̀ fi àpò ẹ̀yìn sílẹ̀ sí apá kan pápákọ̀ bí ó ṣe lọ ṣe àyẹ̀wò báàgì rẹ̀ láìmọ̀ wípé àyẹ̀wò mìíràn yóò tún wáyé lẹ́yìn tí ó lọ gbé báàgì kejì. Babáfẹ́mi ní afurasí yìí ní òun lọ gba ìwé ìrìnnà mìíràn láti fi tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ ìwà ọ̀daràn rẹ̀. Ìwádìí sọ ọ́ di mímọ̀ wípé
Ògbójú jẹ́ ògbólógbòó elégbòogi olóró tí kò lè ronúpìwàdà kúrò níṣẹ́ ìwà ọ̀daràn. Iṣẹ́ rẹ̀ tàn káàkiri orílẹ̀-èdè Brazil sí Ethiopia, Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè ní ìwọ̀-oòrùn Áfíríkà bíi Togo, Benin, Ghana, Liberia àti Cote d'Ivoire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú Labour tí Julius Abure ń darí ti da ẹ̀bi ru olùdíje wọn níbi ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo tí yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Agbẹjọ́rò Olúmídé Àpáta àti ọ̀gbẹ́ni Peter Obi fún àìṣedéédé wọn níbi ìdìbò. Bákan náà ni ẹgbẹ́ fi ìkíni kú oríire ránṣẹ́ sí gómìnà àṣẹ̀ṣẹ̀yàn Senator Monday Okpebholo pẹ̀lú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) fún àṣeyọrí wọn, bí wọ́n ti sọ wípé àṣeyọrí yìí jẹ́ èyí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí. Níbi ẹgbẹ́ tí ń kí àjọ elétò ìdìbò INEC kú iṣẹ́ takuntakun ni wọ́n ti ṣe àpèjúwe ìdìbò ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀kan lára ìdìbò tí ó dára tí ó sì lọ pẹ̀lú àlàáfíà lórílẹ̀-èdè. Akọ̀wé ẹgbẹ́ Labour Àbáyọ̀mí Arábámbí tí ó sọ ọ̀rọ̀ wọ̀nyí nínú àtẹ̀jáde tí ó bu ọwọ́ lù ní ìlú Abẹ́òkúta, ìpínlẹ̀ Ògùn sọ wípé àwọn tí ó ń fi ẹ̀sùn kan INEC wípé wọ́n ń ṣègbè lẹ́yìn tàbí wọ́n ṣe jìbìtì wà lára ọmọ orílẹ̀-èdè tí wọ́n kọ̀ láti kọ́gbọ́n nínú ìrírí orílẹ̀-èdè. Ó ní gbogbo ohun tí INEC ṣe ló dára. Ìṣòro tí ọmọ Nàìjíríà pẹ̀lú àwọn adarí ní ni wípé bí ìgbésẹ̀ kan ò bá ti ṣe wá láǹfààní la máa ń sọ wípé kò dára, ṣùgbọ́n bí ó bá ṣe wá láǹfààní, bí kò bá tiẹ̀ dára lọ́gán la máa pè ní ìgbésẹ̀ tí ó dára jùlọ. Ẹgbẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀sẹ̀ tí ó kọjá ni Peter Obi àti Alex Otti pàtẹ́wọ́ fún INEC tí ó ṣe ẹ̀sùn wípé sáà Abure ti tẹnubẹ́po níbi ìpàdé gbogbogbò tí ó wáyé ní Nnewi tí wọ́n pe INEC sí, tí Alex Otti ṣe onígbọ̀wọ́ tí gbogbo àwọn kọmíṣánná rẹ̀ péjú pésẹ̀ ni wọ́n ti sọ wípé INEC ṣòdodo láti sọ wípé sáà Abure ti tẹnubẹ́po nítorí wọ́n fẹ́ fi tipátipá gba ìṣàkóso ẹgbẹ́. Bẹ́ẹ̀ wọ́n mọ̀ wípé kò sí òtítọ́ nínú ọ̀rọ̀ INEC. Àwọn wọ̀nyí ni wọ́n wá ń pariwo wípé INEC kò ṣòdodo nísìnyí nítorí wọ́n fìdírẹmi níbi ètò ìdìbò. Ẹgbẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ìwà ìmọtara-ẹni-nìkan, gúlégúlé fún agbára, ìgbẹ̀yìn-gbẹbọjẹ́ àti ìjẹra-ẹni-lẹ́sẹ̀ tí Obi àti Otti hù sí ìgbìmọ̀ òṣìṣẹ́ lábẹ́ ìṣàkóso Abure àti Alhaji Farouk Umar Ibrahim ni ó gbin èso ìjákulẹ̀ tí ẹgbẹ́ Labour ká níbi ìdìbò gómìnà ìpínlẹ̀ Edo. Ìdí mìíràn tí wọ́n fi rí ìjákulẹ̀ ni wípé Olúmídé Àpáta wá láti ìjọba ìbílẹ̀ àti senatorial district kan náà pẹ̀lú gómìnà Godwin Obaseki tí kò ní pẹ́ parí sáà ọdún mẹ́jọ rẹ̀. Ó fi kún un wípé ará ìpínlẹ̀ Edo fẹ́ kí gómìnà mìíràn wá láti Edo Central. Ìdí nìyí tí APC àti PDP ṣe yan olùdíje wọn láti ibẹ̀. Ó ní Àpáta ò lẹ́tọ̀ọ́ láti sọ wípé àwọn kan ra ìbò nítorí òun náà ra gbogbo àwọn aṣojú ẹgbẹ́ Labour níbi ìdìbò abẹ́lé láti gba ipò ìdíje gómìnà. Ó ra gbogbo ìlànà ẹgbẹ́, ó ra ọkọ̀ fún wọn, ó tún pe ọlọ́pàá sí àwọn tí ó yẹ ìgbésẹ̀ rẹ̀ lọ́wọ́ wò. Arábámbí wá ké sí gbogbo ará ìpínlẹ̀ Edo kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú gómìnà tuntun nítorí ẹgbẹ́ Labour lábẹ́ ìṣàkóso Abure yóò tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ pẹ̀lú ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Mínísítà agbèfọ́ba Bello Matawalle ti kojú gómìnà ìpínlẹ̀ Zamfara Dauda Lawal kí ó fi Kùránì búra bí kò bá lọ́wọ́ nínú ẹ̀sùn ìwà dàlúrú tó ń lọ ní ìpínlẹ̀. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels ni Matawalle tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Zamfara ti ké sí ẹnikẹ́ni tí ó bá ní ẹ̀rí tó tọ́ka ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú adàlúrú kí ó wá sọ. Matawalle ní òun nìkan ni gómìnà tí ó fi Kùránì búra wípé òun kò ní nǹkan ṣe pẹ̀lú adàlúrú tàbí ìwà ọ̀daràn mìíràn ní ìpínlẹ̀.
Màtáwalle fi kún un wípé bí òun ṣe gba ipò gómìnà ni òun rí i dájú wípé gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ láti kọmíṣánná amúgbálẹ́gbẹ̀ẹ́ gbogbo wọn ni wọ́n ṣe ìbúra kí wọ́n tó gba ipò. Ó gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ pẹ̀lú àwáwí wípé àwọn gómìnà bíi gómìnà ìpínlẹ̀ Sokoto, Niger àti Katsina gbogbo wọn ni wọ́n ti ní ìdúnàádúrà pẹ̀lú adàlúrú fún ìdáàbòbò ìpínlẹ̀ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.